Broadcasting Tutorial. We are citadel of learning. Tó bá fẹ́ kọ́ bá ṣe ń gbóhùn sáfẹ́fẹ́. Production, presentation, technical and marketing. Awikonko Broadcasting Tutorial. Ilé-Ifẹ̀ ìpínlẹ̀ Ọ̀ṣun ló wà o. Oh yes, you cannot afford to be a mediocre as a broadcaster. Not so good, not so bad. Pèdèpèdè gbọ́dọ̀ gbógede kó gbólóhùn kó ní àgbékalẹ̀ tó nítumọ̀ tó jẹ tí ń gbèsè láì mọ̀mú lòmú fòlòlò fọ́ọ̀n tó bá yá. Ló fi yẹ kó o gba fọ́ọ̀mù báyìí láti kọ́ bá a ṣe ń ṣe ní Awikonko Broadcasting Tutorial Ilé-Ifẹ̀ ìpínlẹ̀ Ọ̀ṣun. Níbi tí wàá ti kẹ́kọ̀ọ́ gba ìmọ̀ ìjìnlẹ̀ tó kún rẹ́rẹ́. Bá a ṣe ń gbọ́rọ̀ kalẹ̀ látẹnu àwọn ọ̀jẹ̀mí pèdèpèdè lórí rédíò àti tẹlifíṣọ̀n. Adequate equipment for radio and TV programs in a permanent classroom and studio. Bá a ṣe ń ṣe dé bẹ́ẹ̀ la nílé gbígbé bọ́dìn fáwọn tó fẹ́ bẹ́ẹ̀. Bóyá kì í ṣe Ifẹ̀ nípínlẹ̀ Ọ̀ṣun ni wọ́n ń gbé. Kò sí ìyọnu ìrọ̀rùn ló bá dé o. Àwọn akọ́ṣẹ́mọṣẹ́ olùkọ́ máa kọ́ ẹ bá a ṣe ń lo console, technicality, productions, presentation and marketing. Tó o bá ti wá pegedé lẹ́yìn tó o bá parí, Awikonko Broadcasting Tutorial ló tún máa recommend yẹ fún rédíò tàbí television station tó ń fẹ́ ẹ̀bùn rẹ̀. For you to be outstanding, enroll today at Awikonko Broadcasting Tutorial Ilé-Ifẹ̀ Ọ̀ṣun State and become a professional in no time. 10,000 naira péré ni wàá fi gba fọ́ọ̀mù wọlé láàrin oṣù 3 sí 6. Ẹ̀bùn yẹn máa hàn dé. Ìwọ náà máa di gbajúgbajà láwùjọ agbóhùnsáfẹ́fẹ́ gbà bẹ́ẹ̀. Awikonko Broadcasting Tutorial. Ilé-Ifẹ̀ ìpínlẹ̀ Ọ̀ṣun ló wà o. Gíráwá kọ ọjọ́ méjì mẹ́ta yóò bá lọ wọ́n bọ̀ wọ́n ní bí bá ti ń tó bí ọjọ́ méjì mẹ́ta tá a ti rẹni tàbí gbọ́ rẹni. Ẹkú àti iná làákìrẹ́ ẹni mú kí gbogbo ọmọ Yorùbá jákèjádò àgbáńlá ayé. Ilé ọ̀dà ọ̀dẹ̀ òdùn bí o sílé dá sọ̀ọ̀dẹ́ dùn kì í sẹ́ni tá a bá lóde ijó. Ayọ́kà náà látún ṣe bí eré bí àwàdà tá a tún bọ́ sí. Ọmọ yín náà ni, ọ̀rẹ́ yín náà ni, olólùfẹ́ yín náà ni, àyànfẹ́ yín náà ni, àkàndá ọ̀rọ̀. Awikonko náà ló kọ mi. Ajáwó àrò Awikonko aṣọ lójú ọlọ́rọ̀. Bọ́lọ́rọ̀ bá gbọ́ kiri baba ńlá baba ọlọ́rọ̀ ṣiṣẹ́ gbàgbé. Ìwé tá ń kà lọ́wọ́ náà ni Àpárí inú látọwọ́ àgbà nínú nǹkan ọ̀jọ̀gbọ́n kọ̀wé ẹ̀gbọ́n mi Kọ́lá Òní ẹran ti bí tá a bá dé. Orí karùn-ún mo ti láti tẹ̀ síwájú ṣùgbọ́n kí n tó tẹ̀ wájú pé kẹ́ ẹ wá nǹkan fìdílé tàbí kẹ́ ẹ wá dìfilé nǹkan òun náà ni fún àǹfààní ẹ̀yin tẹ́ fẹ́ kọ́ ọmọ yín ọgbọ́ èdè Yorùbá tó yanrantí ẹ fẹ́ káwọn ọmọ yín ọmọ sọ Yorùbá tó dùn lẹ́nu tó dùn létí pàápàá jùlọ ẹ̀yin tẹ́ wà lókè òkun káàkiri àgbáńlá ayé. Orí ọ̀fẹ́ àtàǹfààní ń bẹ fún ẹ̀kọ́ orí ẹ̀rọ ayélujára tá a mọ̀ sí online tutorial bí táwọn ọmọ yín ti máa láǹfààní sí ẹ̀kọ́ èdè Yorùbá. Ẹ fẹ́ kí wọ́n sọ lẹ́nu tọrọ ọmọ tó bá sọ lẹ́nu náà ló fà kò yà kó padà. Ẹ já sọ̀rọ̀ lẹ́yìn ètò yìí lórí nọ́mbà yìí ìyẹn ló WhatsApp nìkan ni o +234 904 851 9362 +234 904 851 9362. Bákan náà òun náà ni ẹ̀yin tẹ́ fẹ́ kọ́ bá a ṣe ń gbóhùn sáfẹ́fẹ́ lórí rédíò lórí tẹlifíṣàn pàápàá jùlọ lórí ẹ̀rọ ayélujára bá a ti ń lo àwọn nǹkan irinṣẹ́ ìgbàlódé láti gbóhùn sáfẹ́fẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Aya torí ọ̀fẹ́ ń bẹ ní Awikonko Broadcasting Tutorial. Awikonko Broadcasting Tutorial Ilé-Ifẹ̀ náà lọ kalẹ̀ sí ìbẹ̀rù láti ń dábìí ẹ̀dùn tá a ti ń rọ̀ bí òwe. Ẹ láǹfààní láti fòkọ́lẹ̀ láti darapọ̀ mọ́ wa. Ẹ̀yin tẹ́ fẹ́ wá láti ọ̀nà tó jìn ẹ fọkàn yín balẹ̀ ilégbèé ń bẹ dáadáa ìyẹn hostel facilities lélẹ̀ tó túmọ̀ sí wípé orí ọ̀fẹ́ àtàǹfààní ń bẹ fún yín láti ibikíbi tó wù kẹ́ ti fẹ́ wá lórílẹ̀‐èdè Nàìjíríà. Ẹ̀yin tó wá jẹ́ pé òkè òkun lẹ́yìn wà ẹ̀yin náà nífẹ̀ẹ́ sí online tutorial ó wà fẹ́yìn náà àjọmọ́ sí gbogbo ọjọ́ máa rí ìyẹn látòrí Zoom tàbí Skype tàbí ọ̀nà míì tó bá tún rọrùn fún wa láti kọ́ ẹ̀kọ́ lórí ẹ̀rọ ayélujára. Ẹ fẹ́ fọkọ́lẹ̀ ẹ lọ́mọ tẹ́ fẹ́ forúkọ ẹ̀ sílẹ̀ ẹ léèyàn tẹ́ fẹ́ forúkọ ẹ̀ sílẹ̀ ẹ já sọ̀rọ̀ lórí WhatsApp nìkan +234 904 851 9362 +234 904 851 9362. Ọ̀yá ẹ mú káìlì owó ká ẹ mú tọmọ ká tún jọ gbádùn ara wa ká jọ gbádùn ìwé Àpárí inú látọwọ́ Kọ́lá Òní síwájú sí i. Àkọlé tí ń bẹ lórí karùn-ún Abiamọ mojú kò gbọ́dọ̀ lọ. Abiamọ mojú kò gbọ́dọ̀ lọ. Ajáde roko kíkolokolo ẹ̀ ó gbẹ̀yìn gbígbẹ́ fa ìkarahun àtẹ̀lé nbí abátapo sílẹ̀ ràtọ̀ nbíkíbi tí wọ́n bá ti rí láìsí fèyí ò jìnnà bẹ̀ bí láìsí bá ń wà níbì kan láàrin ìṣẹ́jú 5 sí 10 fèyí ò ti kan bẹ̀ lára nínú kọ́ máa wá ní tí ò sọnù kiri tàbí kọ́ máa tọrọ nǹkan tí ò nílò. Láìsí náà kàn fi tiẹ̀ pamọ́ díẹ̀díẹ̀ rìn ó ń sọkàn ọkùnrin ìfẹ́ ti rúbọ̀ ó lójú aronú lọ gbárí nígbà mìíràn tó bá gbóhùn fèyí awóbẹ̀ hàn
èyí tó wá jẹ́ ìyàlẹ́nu bẹ̀ ni pé wọn kì í sábà rí àwọn méjèèjì kí wọ́n máa sọ̀rọ̀ pọ̀ yàtọ̀ sí bí wọ́n ṣe máa ń sùn rìnrìn lẹ́gbẹ̀ẹ́ ara wọn wọ̀nyí. Ọgbọ́n náà ni wọ́n ń dá sí ọgbọ́n ẹ̀rẹ̀rọ̀ sùúrù àyíníke àyínípadà ẹ̀bẹ̀ bàlá òdì bàbá ó láàrin ajẹ́ náà. Òun afẹlẹ̀ mú kí bàjẹ́ òun afagbára mú ní ilé koko bí ojú ẹja. Bí agogo ìjà ń bá ti lù báyìí ní Fèyí á ti yí kọ́í sí ẹ̀yìn kíláàsì wọn tí ọkọ̀ dé sọ́nà òkè bí ẹni tó ń lọ sí ilé ìwé kan tí ò jìnnà bẹ̀. Inú igbó kan báyìí ni yóò là kọjá kò ní rìn tó ìṣẹ́jú mẹ́ta tí yóò fi rí ìyànà ọ̀hún lápò òsì. Yíyà tó bá yà síbẹ̀ báyìí bá okòkò kan ní yọkàn bí ọ̀bá bá láìsí kó ti máa dúró de àjẹ́ pé kò lè tó ìṣẹ́jú méjì tí yóò fi kàn án lára késekése ní gbogbo bẹ̀ máa ń dà mẹnimẹni ló sì máa ń tutù gbogbo àyíká bá wà sì máa dán koroko àwọn igi pọ́kítí bíi mẹ́ta kan máa wà níbẹ̀ dájúdájú àwọn tí wọ́n ń wọ kòkó ní báwò ló ń fi wọ́n jókòó ṣùgbọ́n dídé tí Láìsí àti Fèyí bá ti dé ibẹ̀ ni wọ́n á wọ́ méjì ti ara wọn wọ́n sì jókòó ní dojúkojú. Láìsí débẹ̀ lọ́jọ́ kan ló bá Fèyí tó rojọ́ kókó kírìn wa àti Tóyìn ń sọ látàárọ̀ tó bẹ́ẹ̀ yẹn mọ́ ńlá ọ̀rọ̀ atọ́kùn nínú gbólóhùn Yorùbá yé ni ó ti ẹ̀rí wa tání ò ní rí ní gbogbo iléèwé ní nǹkan tẹ́ fà lè gbé ẹni kẹsùn síbá Fèyí ó dé alásọdùn kò mọ̀ gbà mí tó ìṣẹ́jú jọ́jọ́jọ́jọ́jọ́ má kọ́ ní nǹkan kan mọ́ o jẹ́ kó lọ bá tìṣà rẹ̀ tó kọ́ ní kíláàsì tí kinní kan bá tún rú lójú bọ́n ṣe ń bẹ̀rẹ̀ nìyẹn o díẹ̀díẹ̀ ni mo ẹlẹ́dàá ń wọgbà díẹ̀díẹ̀ lèkó ń jáwọ́ díẹ̀díẹ̀ níjọ́ ẹ̀bì tí ń wọra ẹ má kọ́ wọn níwèé mọ́ o pòfẹ́sọ̀ mi ò lè wá lajú mi sílẹ̀ kí tà lóko kó sí o ní gígangan má gùn mi lójú òkèrè láti lọ o kójú má rí ibi ẹnu mímú òun àti ẹnu wọn lo oògùn rẹ̀ Láìsí rẹ́rìn orin á sépò ọgbọ́n Yorùbá tó báyìí Èyí fa ojú ro síbẹ̀ ọ̀rọ̀ Yorùbá gbígbọ́ kọ́ o bó ṣe ká mi lára tó múmú láyà mi tó ni mo ṣe ń da ọ̀rọ̀ sílẹ̀ mi ò lè bá ẹnikẹ́ni pín ọkọ fẹ́ mo ti sọ fún ẹ tẹ́lẹ̀ o ọ̀ wá jẹ́ kí nǹkan kan múmú láyà rẹ kẹ ojúṣe tèmi nìyẹn mi mo gbọ́dọ̀ máa ṣe yẹn òṣì ìyẹn là ń bá ẹ sọ àbí kò bẹ̀ mí ọ̀dà má bínú ṣé bọ́ọ̀lù olùfẹ́ ti máa ń bẹ̀rẹ̀ àwọn nìyẹn Láìsí dìde fò ó n ti ń wá tán ó dì mọ́ Fèyí gbàgè ó sì pọn létè látókí àwọn Láìsí àti Fèyí kéjẹ kọjá bẹ́ẹ̀ o wọn kì í gbé sàrà àwọn kọjá mọ́sálásí wọn kì í gbẹ́bọ kọjá oríta ṣùgbọ́n lẹ́ẹ̀kọ̀ọ̀kan náà èso a máa fẹ́ gbèrè rò wọn ó lè ṣe Fèyí lára rẹ̀ fẹ́ rí láre jù ó sì lè ṣe Láìsí. Fèyí wá jókòó sórí ẹsẹ̀ mi oníbàárà ń bọ̀lẹ̀ bọ̀ á fún un lówó tó ń bójú wo para níbi tí mo wà yìí ò súnmọ́ ẹ tó kò súnmọ́ mi tó ojú là mọbẹ̀ tó lépo ṣùgbọ́n ẹnu là mọbẹ̀ tó níyọ̀ ó lè ṣùgbọ́n má jẹ́ káṣọ tèmi ọrùn ṣá o ìsinsìnyí lẹ́ni tí ò sí ń bẹ̀ máa mú tó lu ààrẹ ṣètìlẹ́ fi jó o. Fèyí dìde jókòó sórí ẹsẹ̀ Láìsí ó sì káwọ́ wé lọ́rùn ṣùgbọ́n bí èsókè ti fẹ́ wọ rárá ní Fèyí ti dìde gáwó tọ́gbọ́n ara rẹ̀ nù gbó ó ní kó jẹ́ káwọn padà sílé ìwé bí iye Fèyí bá ti sọ báyìí kò sí ọgbọ́n tí Láìsí rí dá sí i mọ́ bí wọ́n ṣe ń padà wọ ilé ìwé lọ́jọ́ yìí ni alábẹ́tutù ti sáré wá bá Láìsí báwo ni sósì ti hápùn àbí òtún hápùn lónìí náà Láìsí mú rí bèbí yẹn tough gan nǹkan kan ò hápùn o wo ó gbọ́dọ̀ jẹ́ kí bèbí yẹn ó escape o ṣó mọ̀ pé torí ẹ̀ lọ́gá iléèwé fẹ́ lu apá lọ́jọ́ sí bí ọ̀bá gbà bóyá kò fẹ́ràn irú nǹkan bẹ́ẹ̀ nínú igbó ni sọ pé kó wá bá wa nílé náà ó sọ pé kó wá kí ẹ nílé náà ó Láìsí mú kan lè jẹ́ ń jẹ́wọ́ ọ̀kìnní kan fún ọ mi ò fẹ́ rọ̀ sí ẹ mo fẹ́ fẹ́ sílé ni alábẹ́tutù rẹ́rìn kàákàákàá kó tó dáhùn Fẹlá Aníkúlápókútì Fẹlá Aníkúlápókútì Fẹ́sítọ́ọ̀sì ọmọ Fẹ́mi tó fẹ́ràn fẹ̀sẹ́lù ó sì tún gbé fẹ́lẹ̀lẹ̀ ń bàdàn ọjẹ́ ló tiẹ̀ sí wèrè lára ọmọ Èkó mà ní àbó ti gbàgbé sí ọ fífẹ́ kọ́ fífẹ́ ní bó tiẹ̀ fẹ́fẹ́ gan ìyẹn ló wá ní kọ́ mọ́tò wò kó tó kówó lé tó nǹkan bá rí pọ̀ jáfáfá ó lè pa ẹ̀tì kọ́ bẹ́ni tó ní àṣàn lọ́wọ́ lọ. ó lè pa ẹ̀tì kọ́ bẹ́ni tó ní àṣàn lọ́wọ́ lọ. Ayọ́kà náà lè ń farabalẹ̀ tá à ń gbọ́ ohun ìwé táǹkà lọ́wọ́ òun náà ni Àpárí inú látọwọ́ ọ̀jọ̀gbọ́n kọ̀wé Kọ́lá Òní. ó lè pẹ́ tì kó wá ẹni tó ní action lọ́wọ́ lọ láìsí rò pé òótọ́ lọ̀rọ̀ alábẹ́tútù ṣùgbọ́n ilé wo lòún rí gbé lọ sílé tí wọ́n ti wọ́n sìn bí ewúrẹ́ lóòótọ́ yàrá Ṣẹ́gun bẹ́ẹ̀ fún òun ṣùgbọ́n ó wáyé kó wọ́n bẹ̀rẹ̀ pálapàla níbi tóun ti jẹ́ ẹ̀lọ́ lásán láì sọ̀gbìn a gbọ́ pé ewé ti pẹ́ láàárọ̀ sí ó ti dọ́sẹ́ òkú
òkú ti pẹ́ ní sàré òkú ti di ẹ̀pẹ̀. bójú ọ̀bà tó bá pẹ́ tọmọlúàbí tí ń bá jàǹdùkú rìn a sì dára wọn, ṣùgbọ́n ó kó kí jẹ́ ti bàbá tọmọ kọ́mọ làálàá. kànáńjágbọ́n fojú jágbá ní kì í sókun agbá, fọ́sẹ́wẹ́lẹ́ fojú jọ kọ̀ǹkọ̀ ní kì í ṣe kọ̀ǹkọ̀. bó ṣe wù kájọ òyìnbó ọjọ́ rírò tó bóyá ló fi lè sọdẹ ẹranko láìsí mọ̀ pé bí ọ̀ràn bá bẹ́ tí ọ̀mọ́ bẹ́ ọlọ́mọ àṣà ojúlówó ọmọ tiẹ̀ sọ́dọ̀. àti pé mi ò tún fẹ́ gbé Fèyí lọ sílé, bàbá wa ò ní dùnnú sí i, ó ṣẹ̀ṣẹ̀ jẹ́wọ́ ọ̀bùn ni kádà sọ̀rọ̀ ẹ̀ jẹ́wọ́ ibi kábẹ́ rùmọ̀là, sọ pé kó wá pàdé ọlọ́dọ̀ mi lájí sọmọ ó mọ bẹ́ẹ̀. orí mi ń bẹ̀ lọ́jọ́ sátidé tó kọjá níbi tó ti ń tẹ̀lé olóró, obì mi pé sébẹ̀ mọ̀ ń gbé mo dẹ̀ ní bẹ́ẹ̀ ni inú láìsí dùn ó sì jàre ìwọ lọ yanjú ọ̀rọ̀ kò tọ́pẹ́ bó ṣe yẹ kó máa rí náà nìyẹn. ẹni tó ní nǹkan ó dára gbọ́dọ̀ sí ń bẹ̀. ńgbà tí láìsí sọ fún Fèyí pé kó pàdé òun nílé àwọn alábẹ́ tútù sí lọ́kọ̀ tó lòun ọ̀ lọ. díkìnrín ni pé èmi ò kí ń ráàyè jáde fòkìfòkì bẹ́ẹ̀ yẹn, ṣùgbọ́n ọmọ ráàyè tẹ̀lé olóró káàkiri ìgboro gbọ̀ngàn ní sátidé ó ṣe ìdí kejì gan nìyẹn. ẹnu alábẹ́ tútù kì í bò ó sòkú fojú obìnrin lọ. ọjọ́ kejì ọjọ́ tá a bá lọ báyìí ní gbogbo olúyọ́ mọ̀, kódà ohun tá ò jẹ́ yóò bẹ̀rẹ̀ sí ní rùn lọ́nà fún wa látàrí àbùmá àti àsọdùn. paríparí rẹ̀ wá ni pé kí la fẹ́ lọ sọ́nlé alábẹ́ tá ò lè sọ ní bá o láìsí ronú fún ìgbà díẹ̀ kó tó fèsì sí ọ̀rọ̀ Fèyí. nígbẹ̀yìngbẹ́yìn wọn rí Fèyí ọ̀rọ̀ orí bí wọ́n ṣe ń rohùn wípé ò lè ráàyè jáde yẹn kàtúnù ni ọ̀nà àmọ́ á títí kí adìẹ ọmọ lédè bí ẹyin rẹ̀ kọ́mọ lédè bí abá rẹ̀ àbí ibi ìṣúra ẹni bá wà kọ́lọ́kàn ní wà ń dán ọgbọ́dọ̀ wáyé ni. èyí tó sì tún sọ pé ẹnu alábẹ́ kì í bò bájá bá ń sínwín dandan ni kó mojú náà kò jẹ́ dánwò rẹ̀ wò sí sàkání ọ̀dọ̀ tèmi bó bá dán wò yóò dán tán kódà yóò jẹ́ yẹn rìn su. eléyìí tó fi wá parí rẹ̀ pé kí la fẹ́ lọ sọ nílé alábẹ́ tá a lè sọ ní báwọn yẹn ọ̀rọ̀ òye ọ̀nì ńgbà tá a ìṣe ẹranko èwo làbùrọ̀ mọ́ gbẹ́nu gbó sọ̀rọ̀ lójoojúmọ́ ilé wa gan ló yẹ kí ni kò ti wá pàdé mi ṣùgbọ́n wọn náà mọ̀ bí mo ṣe jẹ́ ń bẹ̀ n ò kúkú fi nǹkan kan pamọ́ fún ọ òkú kì í fara pamọ́ fún ẹni tí ọ̀wẹ́ Fèyí dúró díẹ̀ kó tó fèsì wọn kọ́kọ́ rẹ́rìn músẹ́ ó ní láìsí ṣó mọ̀ pé mo nífẹ̀ẹ́ dénúdénú kò sóhun tó fẹ́ tí mi ò ní ṣe fún ẹ ṣùgbọ́n ó níbi tí mo lè gba ọ̀rọ̀ sí ẹ lẹ́nu dé o èmi mọ̀ pé bá a sọ látò ní dọ̀la tàgẹ̀sẹ̀ níṣẹ́ láwùjọ òun tí ẹni yóò borí tí ẹni yóò ṣẹ àlàsí ẹkùn àmọ́ o bàbá wa débẹ̀ má lérò pé bóyá nǹkan kan lè ṣẹlẹ̀ o torí èmi kì í ṣerú ọmọ bẹ́ẹ̀ o kó má sì jẹ́ pòun ni yóò fa àjàtúká láàrin àwọn méjèèjì o láìsí ní kò sí ń tọ́jọ́ wọ́n fi ìpàdé sí ọjọ́ sátidé tí ń bọ̀ nílé alábẹ́ tútù ní ajísọmọ bí ọ̀rọ̀ ti wọ̀ láàrin láìsí àti Fèyí tán ni láìsí ti lọ sọ fún alábẹ́ tútù pé kó máa gbáradì ó sì tún fi tó Ṣẹ́gun létí Ṣẹ́gun rẹ́rìn ó ní bọ́dà ẹ má gbàgọ̀ jẹ́ o lọ́jọ́ Jímọ̀ ọ̀sẹ̀ náà ti sátidé àwọn láìsí kú ọ̀la láìsí ti jí fọ́ ṣòkòtò dúdú rẹ̀ ẹlẹ́nu ńlá kan báyìí pẹ̀lú sẹ́ẹ̀tì rẹ̀ funfun tí máa ń wọlé tí òde bá kan ti kásakọ bó sì ti ilé ìwé dé lọ́jọ́ náà ló ti kó ẹ̀yìn náà sínú ayọ̀rùn eléèdú wọn tó bẹ̀rẹ̀ sí ní lọ aṣọ náà Ṣẹ́gun dúró tì gbágbágbá ẹ jẹ́ ń bá yín lọ. Ṣẹ́gun dúró tì gbágbágbá ẹ jẹ́ ń bá yín lọ. ìwọ́kẹ̀ àwọn olè lọ lọ́nà tí yóò fi yọ gétọ̀ tó bí mo ṣe fẹ́ Ṣẹ́gun rẹ́rìn wọ́n bẹ̀rẹ̀ sí ní kọrin. ọ̀la wọ́n bẹ̀rẹ̀ sí ní kọrin ọ̀la àrò kọ́lọ́mọ kìlọ̀ fọ́mọ rẹ̀ o ọ̀la àrò Ṣẹ́gun kọrin tán ní àgbèké ń ká lọ láìsí jájúmọ́ fún kínní wọ́n wá jẹ́ àsìkẹta ń dín ìmọ̀ràn mọ̀ bá yín ṣeré ni ojú yín sì ti yá a lé ọ̀gá o níbi táwọn méjèèjì ti ń dọ́kọ̀ọ́kọ̀ ẹ̀rín ni Ògúnrẹ̀mí ti yọjú sí wọn ẹ pẹ̀lẹ́ o mo ní kàn yá sọ fún yín ni pé àǹjírò oko ẹlẹ́kìrì lọ́la o sáálí lọ́wọ́ sọ fún mi ń gbé lánàá wípé àwọn kòkó mi kọ̀ọ̀kan ti ń rì wọ́n wá ní kí gbogbo wọn lọ dọ́ọ̀bù káfíń lọ́la kò jẹ́ bó ṣe jẹ́ o Ògúnrẹ̀mí wí tiẹ̀ ó pẹ̀yìn dà ó mọ̀ wípé ọ̀kan kan nínú wọn ò lè gòun lẹ́nu ọmọ dáadáa ni láìsí Ṣẹ́gun nìkan ló lè máa sùn ló lè máa kùn ṣùgbọ́n ìyàlẹ́nu gan ló sì jẹ́ fún un ńgbà tó sọ̀rọ̀ tán tí Ṣẹ́gun wojú láìsí tó bú sẹ́rin bí ò tiẹ̀ yé alàgàtà ọ̀rọ̀ yé ọmọ tó ń sunkún ó sì yé ìyá rẹ̀ tí ń rẹ̀ láìsí gbé ayọ̀nù tó fi ń lọ sọ sílẹ̀ ó súfèé tó ó fọwọ́ gàndé
ó mérí lẹ́ẹ̀mẹwàá Ṣẹ́gun fọ́ bònú ọ̀rẹ́rìn. ọ̀nà wo ni oko Ògúnrẹ̀mí wà? láti Gbọ̀ngán èyí ó dé Alápàtà, Owódé àti Ọlọ́bà ni yóò ti sọ̀kalẹ̀, yóò yà sí ọ̀nà Ọlọ́bà lápá ọ̀tún, yóò sì fẹsẹ̀ rìn wọ Ẹlẹ́kìrì lọ láìsí mọ bẹ̀ bí ẹni mowó. sígbà tí wọ́n kiri lọ bẹ̀ bí ó bá ti jẹ́ àsìkò tó lè palẹ̀ ìwé wọn lára, wọ́n á máa lọ sánú kòkó, wọ́n á máa lọ kọ ebè mọ́ṣu, wọ́n lè lọ gbin àgbàdo, wọ́n lè lọ yá, ó sì lè jẹ́ kòkó fífín náà níbi ìtọ̀lá yìí. iṣẹ́ ọba Láìsí lẹ́rù, ṣùgbọ́n kò fi ohunkóhun tó lè dé ìpàdé òun àti Fèyí lọ́wọ́ lọ́la ni. ó ronú títí kò rí ojútùú ọ̀rọ̀ hàn, kò kọsẹ́ fún Ògúnrẹ̀mí rí, ó sì mọ ọ̀nà tó fi lè fi ránṣẹ́ sí Fèyí ní Ẹlẹ́lùú pé ọ̀rọ̀ rí bẹ́ẹ̀ mọ́. ìbáràn Ṣẹ́gun ṣùgbọ́n mọ̀ wípé onírìn àrè ni, ó lè má wọlé títí àjì yóò fi jìn, ìtìjú ò sì lè jẹ́ kó nǹkan ọ lọ fúnra rẹ̀. kò tiẹ̀ délé wọn rí ni, kò délé àwọn Fèyí rí ni. ṣùgbọ́n paríparí rẹ̀ tí Láìsí òfin fẹ́ yẹ ìpàdé ọ̀hún ni pé ètò ti wà nílẹ̀ ní sẹpẹ́, ó ti sun oorun mẹ́ta tọmọkùnrin sùn, ó sì ti pinnu pé òun ò lè máa sátẹ̀lé obìnrin kan sóṣòṣó láì bá ṣe nǹkan kan pọ̀ rí. ó ti gbà wípé bógo ti ń jẹ́ tolúwa, dandan ni kóun àti Fèyí ó ṣeré ìfẹ́ lọ́jọ́ sátidé. bó bá fẹ́ kó sọ ọ́ dìjà àgúnlá, bó sì fẹ́ kó lọ fẹjọ́ sùn ọ̀gá àgbà àgúntẹ̀tẹ̀. abẹ́rẹ́ àti lọ́kọ́nù okùn tó dí lẹ́yìn gẹ́rẹ́ lọ́fọ́nsẹ̀ kò jẹ́ gbá lọ. sójoojúmọ́ tiẹ̀ lọ̀gá àgbà ọmọ náà yàn lórí ọ̀rọ̀ tiẹ̀ ni. lọ́tẹ̀ yìí dandan ni kí wọ́n bí pé kí lòun náà ń wá nílé ọkùnrin ńgbà tó yẹ kó wà nílé kó máa kàwé rẹ̀. Láìsí tó ń bá ìrònú rẹ̀ lọ ó sọ̀jìká. alábẹ́tutù tiẹ̀ ti yanjú ọ̀rọ̀, ó ní tóun bá fi lọ́ọ́ tọkọ̀ ní kóun ó fi kinní kan sínú kóòkì fún un. ó ní bóun bá ti fún un mu tán ṣe ni yóò sùn, tóun ó sì ráàyè ṣe tóun. bí ó sì sùn ó ní ṣe ni gbogbo ara rẹ̀ ó hù tí ò ní lè gbápá gbẹ́sẹ̀, tipátipá ni yóò fi máa ń tán lọ tí gbogbo ètò fi parí. fírífírí lójú rí mú bọ̀bọ̀ làgùntàn wò, kì í ṣoògùn ìbílẹ̀ o, tábílẹ̀tì kékeré kan báyìí ló pè é. ó lòun làwọn dókítà máa ń lò fún aláìsàn bí wọ́n bá fẹ́ kó sùn kí wọ́n lè ṣiṣẹ́ abẹ fún un. kí tiẹ̀ ló porúkọ rẹ̀ o, èwo tí ẹni dídààmú tó ń dààmú ara tóun. ṣé bí ó ti sọ pé òun ọ̀bọ̀ òun rà sílẹ̀ kódà kò béèrè owó. ọ̀rẹ́ bí ọmọ ìyá ṣùgbọ́n ibi tí wàhálà wa kù sí ni tó kó ọ̀ràn tí àwọn fẹ́ lọ lọ́la yìí o. ọ̀nà wa dà báyìí tápọn òun òfin ní já sásán, báwo nìfà òun òfin ní fà lọ bí ìgbín. ẹ tiẹ̀ gbọ́ o, bí Fèyí bá lọ ilé alábẹ́ tútù tóun ọ̀bá sí ń bẹ̀ tálábẹ́ bá kì í mọ́lẹ̀ ńkọ́ o. alábẹ́ lè máa rò wípé káró sọmọ́dì káròdì máa sọ kídi ọ̀sàmọ́ ti gbófo, tàbí pé kọkùnrin ó réjò kóbìnrin ó pa kéjò ọ̀sàmọ́ ti lọ. ẹnu kó lóògùn tó ti rà sílẹ̀ fún tó ti rà dé òun fún un ní òwò àdánù. òkìtì àìdẹ àṣeyọrí àṣedànù. olúwa má jẹ́ àṣírí olórí o. oògùn ti bo Láìsí lórí ìpòrúurú ọkàn àti àròrò tán. ẹ̀rín Ṣẹ́gun ló tún jí i sáyé. àrìnkẹ́ ẹ̀dínmọ́ para yín ọ̀yá. Láìsí wojú Ṣẹ́gun wéré ṣé pé wọ́n á gbà wọ́n sì fi mí lọ́rùn sílẹ̀ wà láìtàláì. bàbá lójoojú patan mọ́ lọ, ara Láìsí ti yára yá gágá. ó ní ọ̀dà iná bá sùn tí náà ní honi lára, ìwọ náà ní kó bá ń ra rọ́ọ̀bù kí n fi pa ojú pamọ́. bọ́bá sì ti ṣe díẹ̀ tí mo ti rọ́ṣọ borí nìkan sáré lọ pé bàbá wa para gígbó ọ̀yá ọ̀gbọ́dọ̀ rẹ́rìn òsì rẹ tó ọmọ ń rìn yẹ o. Ṣẹ́gun rẹ́rìn láéláé forever. wọ́n pa á, wọ́n wé é, wọ́n kún, wọ́n sì dé. Ṣẹ́gun sáré jáde láti ra rọ́ọ̀bù. Láìsí tètè parí aṣọ tó ń lọ. ìrọ́kẹ̀kẹ̀ ìgbáradì bẹ̀rẹ̀, ìtẹ́kẹ́tẹ́ ìmọ̀kímọ̀ ìwájọ wà ní jọ̀rẹ́jọ̀rẹ́. Láìsí àti Ṣẹ́gun rẹ́gí ló ṣe rẹ́gí. Aláròyé pàdé alápẹpẹ lẹ́yìn wákàtí kan tí Ṣẹ́gun àti Láìsí ti ń dá bí ọgbọ́n àtótò. Láìsí ti dojú bọlẹ̀, wọ́n ti rọ aṣọ bò ó lórí, ó ti fi epo pupa para, gbogbo ara ti ń dàsán bíi gbà báárà. ó ti kó rọ́ọ̀bù pa ojú pamọ́, gbogbo ojú ti ń wa mi, bẹ́ẹ̀ ló ń gán súnmọ́ sí lẹ́ẹ̀mẹwàá. ńgbà tí Ògúnrẹ̀mí dé ara kọ́kọ́ fẹ́ fu bàbá, torí kò sí ẹni tí ò sì wéré. orí tá a fi ṣèwéré kì í kò lọ́rùn ńgbà tá a bá dàgbà tán. ọgbọ́n kan làgbàlagbà fi báwa mọ̀jẹ̀sín tì ní. ṣùgbọ́n ó rántí pé Láìsí kì í sọ̀lẹ, kì í dètè. ó ti fẹ́ pẹ̀yìn dà kó lọ wá nǹkan tí yóò lò fún un kó tó tún dàárò pé èrè ọmọdé ṣòro bàjẹ́. ó padà ó sì aṣọ lára Láìsí, ó sì gbé ọwọ́ lé níwájú àti àyà. bá a ṣe gbọ́nlé alárinà wọ́n gbọ́nlé bàbá ọmọ, a kì í gbọ́n bí ẹni tí ń tan rìn. Ṣẹ́gun ṣẹ̀ṣẹ̀ fi omi gbígbóná wọ́ gbogbo ara Láìsí tán ni, nítorí náà gbogbo ara rẹ̀ ló sì ń lọ ńgbà tí bàbá fọwọ́ kan wó. Ṣẹ́gun lọ gbómi kaná kó o fi pọ ẹ̀kọ́ kí Láìsí òfin mu àgúnmu. àbíkínní ń pọ́ lẹ́rìn gan, tètè jàre.
ara ẹ̀gbọ́n rẹ̀ ọ̀yà ọ̀rẹ́rìn ìyà pẹ̀lẹ́jàre láìsí ibà lásán ni bó bá gbé àgúnmọ́lóra tán ní ìsìn tó sùn díẹ̀ ó rí bára rẹ̀ ó sì gbọ̀nràn kíákíá láìsí gbin ó ṣe bí ara láìsí ọ̀bá ti yá báyìí làyà ti máa ń fo bàbá Ògúnrẹ̀mí ń dọjọ́ tá a bá pa wèrè ká tó mọ̀ pọ́ lẹ́bì ó ti gbé bí ẹ̀mẹ́wàá pé kí àwọn lọ Ìwó lọ́dọ̀ bàbá láìsí kó lè mọ ibi tí ọmọ rẹ̀ wà ṣùgbọ́n sẹ́rìn láìsí ran rí bí ọmọ aláǹda ń ní kàkà kó wọn lọ sí Ìwó fún ohunkóhun òun ó yà wákùn ìrìn ẹsẹ̀ òun ni ó ní ṣe lòun ọ̀sọ́sẹ́ tóun ọ̀dà gẹ̀rẹ̀ tóun ó tún wá igbó òbí kan gbà lọ ọ̀rọ̀ láìsí sì ti dọyin tá a fẹ́ ẹnu tí ò ṣeé tú dànù mọ́ ọmọ tó wúlò lọ́pọ̀lọpọ̀ ọ̀nà ni nígbà tí Ògúnrẹ̀mí ti ṣàkíyèsí pé alágídí inú láìsí tó ti mọ̀ wípé ọkàn lòun ọ̀fọ́ mú nù kóun gbà sí lẹ́nu pé káwọn má wulẹ̀ lọ Ìwó kankan mọ́ tàbí kóun ó fi òtẹ́lẹ̀ kó nítọ̀ ó sì sá lọ nígbà ìgbẹ́yìn ó rí pé òun ò fẹ́ fi láìsí sílẹ̀ ṣùgbọ́n bí ara láìsí ọ̀bá ti yá báyìí l'Ògúnrẹ̀mí máa ń káyà sókè bó ti ń sá sókè ní ọmọ sá sódò á ní èèwọ̀ ni ọmọ gbọ́dọ̀ kú lọ́wọ́ oníkọlà wọ́n mọ̀ dájúdájú pé bí ọ̀rọ̀ bá délẹ̀ tán yóò di pé wọ́n mọ̀ pé oní àgbàlagbà tí ń sunmọ́ eyín wọ́n ní bọ́mọdé bá ń serú ẹ̀ gan-an ó yẹ kó wọn bá wí àwọn arítẹni mọ̀ wí afàpáàdì jọ̀ràn bó tiẹ̀ mọ́lẹ̀ wọ́n mẹ́nu wẹ̀ sí yàn lára tó pẹ́ ó bẹ́ẹ̀ oníkálukú ló sì ní tiẹ̀ lára gbẹ̀dú àrán abíkílẹ̀ dárí ṣe nípa irú ọ̀rọ̀ báyìí gan-an lọ́mọ tó jẹ́ pé látìgbà tó ti rénìwá Ṣẹ́gun gan ti yàtọ̀ ìwọ̀n bá lókù tó rìnrìn àrè ma ó sì ti ń jíṣẹ́ díẹ̀díẹ̀ báyìí ṣerú ọmọ bíi láìsí tí Ṣẹ́gun fi ń ṣe àwòkọ́ṣe lọ́yẹ kéèyàn ọ̀tá dànù bí òkú rọ́bà Ṣẹ́gun gbé abọ́ ẹlẹ́tà kan wọlé tí ògínú rẹ̀ ń horu lálá bó ṣe wọlé ló bẹ̀rẹ̀ sí polówó bí ìyá kan tí máa ń ro ẹ̀kọ́ tà ní ẹ̀gbẹ́ ilé wọn. mo gbé dé o yẹ yàkìlì àṣírí èèyàn ní bẹ nídìí ẹ̀kọ́ ẹ̀mú gbẹ má mọ̀ wó bó ṣe ń polówó ló ń rẹ́rìn wẹ̀sìwẹ̀sì ó ṣe Ògúnrẹ̀mí bíi kókó ìgbà tí bó ṣùgbọ́n kò ṣe bẹ́ẹ̀ wo Ṣẹ́gun bóyá lára tí ń rí ọ lónìí yóò ní fìyà jẹ o ọ sọ pé mo wí bẹ́ẹ̀ o ìwọ sàmọ́ bá bọ̀ báwọn gbogbo wérewère bí òbúkọ ti ń ṣe ọ̀hún wọ lára ọ̀rọ̀ nísìn Ṣẹ́gun wọ̀ sí bí ọbẹ̀ nù páànù ó gbé abọ́ ògì kalẹ̀ jẹ́ ó sì jókòó pọ́lọ́rú kalẹ̀ lẹ́gbẹ̀ẹ́ láìsí Ògúnrẹ̀mí wọ yàrá tiẹ̀ lọ kò sì pẹ́ tó fi gbé àgómọ kan dé nínú ìgò jìnrìn kan báyìí ó sì fi ìka ìfábẹ̀lá wọ díẹ̀ sínú bébà kòpọ́ọ̀nù kan ó fẹ́ mọ̀ sí èròjà ohun èlò ìsebẹ̀ tí ò gbé síbẹ̀ tán irú woro irú pẹ̀tẹ̀ ata ìjọsìn àlùbọ́sà eléwé àlùbọ́sà oníṣu oúnjẹ fígán Ògúnrẹ̀mí tó ń jáde lẹ́yìn ìṣẹ́jú bíi mẹ́rin ó tún wọlé ó gbé tán ganan kan wọlé tí ọbẹ̀ ata ṣe sìkìtì sínú ẹ̀ àpòpọ̀ ẹja alárànbùà kan wà níbẹ̀ pẹ̀lú èmi náà ó mu o torí bí gbogbo ara tèmi náà ṣe rí kò yé mi ya ní jẹ́ ọ́ bọ́ bá jẹ́ kù fún ọ déédéé bí o sì jẹ́ kù fún ọ àgúnlá àgúntẹ̀tẹ̀ ti fún lọ́rùn má bẹ̀nu pépé púpé síra rẹ lára o torí oúnjẹ déńtì ẹ kó o mu tó mu mo fẹ́ sáré délé bàbá Jọládé Ṣẹ́gun àti láìsí ni wọ́n jọ parí ògì ọ̀hún wọ́n sì jọ rẹ́yìn ọbẹ̀ ẹja náà ni lówùúrọ̀ ọjọ́ kejì fúnra Ògúnrẹ̀mí ló ní kí láìsí ò sinmi ńlé gbogbo àwọn tó kù àti Ṣẹ́gun sì kó rẹ̀rẹ̀ òde oko ẹlẹ́kìrì wọ́n fẹ́ lè mọ́ ti ìdí ògè ṣọ́ọ̀ṣì tí láìsí ti gbọ́nra nù ohun odidi pákó kan kọjá àlàjì ọ̀wẹ̀ ọyán kankan gbogbo àdé àgbọ̀nù ilé lọ́fẹ̀ẹ́ kó para tán ó fi fasilé ìparun ó sì yàtọ̀ ìṣẹ́jú márùn-ún ẹni tí yóò ṣòwàlè yọ̀ rẹ̀ ní òwàlè ò ní ṣe kọ́mọ̀gbà nǹkan kan lọ́wọ́ ẹni láìsí wọ ṣòkòtò àti sẹ́ẹ̀tì tán ó tún yan lọ ọ̀yan bọ̀ ó wúra rẹ̀ nínú díngí ọ̀fẹ́ yín sí i ó sì fi èékánná hàn kankan kúrò lára eyín ọ̀gàn rẹ̀ ó tún túnra rẹ̀ wò ó sì rẹ́rìn bóyá bọ́ bá ní táìrìn ìbàdí lẹ́yìn gbogbo èyí ló wá kó sínú bàtà rẹ̀ bàtà sílẹ̀tò funfun kan báyìí tó ní wọ́lẹ̀tì ní ẹ̀gbẹ́ bàtà tá a wí ìga kọjá àlà béèyàn bá mọ gbígbé rẹ̀ ọrùn ẹsẹ̀ ní dà láìsí bẹ́ síta ó fo títì kéré ọgbà odò alámọ̀ já sí òkè òjé ọgbà rí sí òkè títì ó fi dé bẹ́ẹ̀rì ibẹ̀ ló sì gbà dé Ajísọmọ mo sì ń délé àwọn alábẹ́ tútù ló ń gán jáde láti inú ilé gbogbo ilé dápárò láìsí bọ̀ ọ́ lọ́wọ́ kò tí ì dé ni èmi ò tí ì rí o. tibí tó ní ń wọ́lò fún tó bá ṣagídí ńkọ́ mo ti rà ó ní mo dì sínú tákàndá yìí
ṣùgbọ́n ẹyọ kan péré ni ká fi sínú kóòkì fún o, má fi méjì síbẹ̀ o, èmi ò lè gbókú o. Mo sì ti ra kóòkì náà, tí ẹni kọ́ wọlé kò sì jáde, àlàsí ẹkùn. Ó yá bẹ́ẹ̀ lobìnrin ọmọ gbé kàn mọ́, àbí kọ́ ọmọ bá ń gbàdúrà kọ́lọ̀ wọn jọ bọ́ sí i, torí àyà tèmi ń já o. Ṣé wo ò ṣe rí ni? Ń tilẹ̀ ń tọ́lọ́hún, èmi ò ṣe rí o, ìwọ ń kọ́ ẹ̀ mọ́ yé gbà, kò séwu lóko àfikiri àparò. Kí ló lè ń bi ká fẹ́ràn sẹ́nu káwátì? Wò ó, ṣé kìí sóun ní bọ̀ lọ́kàn láìsí wo bẹ̀ wéré? Òun náà ní sá, òun ní ọlọ́ngbọ́. Alábẹ́ tútù rẹ́rìn ó ní orí tiẹ̀ ti sọ rí, ọbẹ̀ ti sọ. Fèyí kàn wọ́n lára ń bi tí wọ́n dúró sí. Ó kí alábẹ́ tútù tẹ̀rín-tẹ̀rín, ṣùgbọ́n kò kọ́kọ́ sí bí ẹni tó rí láìsí rárá. Ẹni obìnrin fẹ́ràn ní mọ́ lójú. Bóbìnrin ọba jẹ nǹkan lájẹyó lájẹsùn, fífi rún mú wọn kọ́kọ́ fi rún mú, rírera wọn kọ́kọ́ fi rira. Fèyí wọ àǹkárá tòkìtìlẹ̀ aláwọ̀ aró kan tó gbé ẹwà ọ̀rá rẹ̀ yọ sọ. Ó wọ bàtà dúdú kan, ó sì gbé àpamọ́wọ́ dúdú lọ́wọ́ bákan náà. Ó lé tìró, ó sì rọra kún mọ́jú fẹ́ẹ́rẹ́fẹ́. Alábẹ́ tútù kó àwọn méjèèjì wọ yàrá rẹ̀. Ṣé ni gbogbo bẹ́ẹ̀ sọ́kòkò dúdú Fèyí fi gbé ta. Ó wá sí wíńdò. Alábẹ́ láìsí sọ̀rọ̀ bí ẹni pé àjọmọ̀ wọn kọ́. Alábẹ́ sí wíńdò. Alábẹ́ sí wíńdò. Bẹ́ẹ̀dì oníhà kan ó wà lẹ́gbẹ̀ẹ́ kan. Mátírẹ́sì olówú kan ó wà lórí rẹ̀. Tébù kan wà ní yàrá ọ̀hún. Àwọn ìwé bíi mélòó kan wà lórí rẹ̀. Alábẹ́ ti kó àgánú yàrá rẹ̀ jáde káwọn àlejò rẹ̀ ò tó dé. Bí Alábẹ́ ti sí wíńdò tán ńlọ jáde fún wọn. Bí Alábẹ́ ti jáde tán, láìsí ti jókòó sórí bẹ́ẹ̀dì ṣùgbọ́n ti pọ́n ní Fèyí ṣe lórí tébùrù. Má bọ̀ lẹ́gbẹ̀ẹ́ mi ń bì. Má kan tébù onítébù lẹ́sẹ̀ náà, ó ti dá báyìí, kò lè kán. Láìsí dìde ń bi tó jókòó sí, ó sì lọ bá Fèyí. Wọ́n ń gbìyànjú láti fà á dìde, oníyẹn taari rẹ̀ tagbára. Láìsí ta gẹ́gẹ́gẹ́, ó sì ṣe kàbìràwò sórí bẹ́ẹ̀dì. Fèyí ti dìde káwọ́ pọ̀nyà. Ṣé bí ọ̀rọ̀ lásán ló láà fẹ́ sọ? Àbẹ̀wò ni ká wọra wa nímú sí? Mi ò kúkú sọ pé tí ń dùn mí. Àbí mo ní mi ò lè gbá ẹyẹ ń gbé ni láìsí lanú lẹ̀. A kì í gbọ́n bí n tá àbá mọ̀. Kọ́mọ èyí tá a ṣe mọ̀. Èyí sí ọ̀rọ̀ lásán la fẹ́ mọ gbogbo ọjọ́ ayé wa sọ ni. Ńgbà tá a bá fọdún méjìlá gbilẹ̀ wèrè, tá a fọdún mẹ́ta gbilẹ̀ wèrè, gbàwó la tó fẹ́ bí ìgbà tó bá wò ńlẹ̀ tó lè bugi jẹ́ o. Mo ti ṣàlàyé fún ẹ tẹ́lẹ̀ o, ìwọ ló gbọ́ o. Wọ́n ní ibi tí mo lè gba ọ̀rọ̀ sí ẹ lẹ́nu mọ́ o. Èmi ò kì í ṣerú ọmọ bẹ́ẹ̀ o. Ojú mi lè rí fẹ́fẹ́ lóòótọ́, mo fojú jẹkùn ni mi ò pẹ́ran jẹ o. Láìsí kọ́kọ́ fẹ́ gbé níjà kó tó rántí pé Jagunlabi ń bẹ lọ́wọ́ Alábẹ́ tútù níta. Eégún inú tákàndá fèrèfèrè lójú rí mú bọ̀bọ́ làgùntàn wò. Abẹ́rẹ́ àti lọ́kọ́nù okùn tó dì sí àgbàlagbà Fèyí ọ̀fẹ́ fi ẹsẹ̀ yí ẹrẹ ni, gbogbo ara ni yóò fi kó. Gbàyà kékeré kọ mọ́ bàgbàyà ńlá. Ajá fún olókòrò mẹ́bí, àbáyà dọ́kọ̀dọ́kọ. Wọ́n ní kọ́lọ́kùnrin ó ṣe tó, ó lóun ò lè máa ṣe tó kiri ilé. Ọ̀dà o Fèyí, dúró, mò ń bọ̀ ná. Ẹ̀yìn kò lé ní láìsí bá Alábẹ́ tútù, níbi tó ti ń bọ́ àgbọn tìbídà. Bó ṣe ń béèrè ló ń tàka, tìbídà. Tìbí tó ní ń lò fún tó bá ṣagídí ńkọ́, mo ti ra. Ó ní mo dì sínú tákàndá yìí. Bó ṣe ń béèrè ló ń tàka, tìbídà. Ó lè gbà kí ni kó fún mi ti bí ó ń dájọ́. Alábẹ́ tútù dìde, ó sì fi èdìdí ọwọ́ rẹ̀ lé láìsí lọ́wọ́. Kóòkì ni mo fi sínú omi nínú bàsí àlọ́ọ̀dẹun kó lè tutù díẹ̀. Ìbínú àti ìkanra ni láìsí fi lọ́ tábúlẹ̀tì méjèèjì dà sínú kóòkì. Bó ṣe jí papọ̀ nìyẹn bá bẹ̀rẹ̀ sí rú bí ẹmu ògidè náà. Láìsí fọwọ́ dì í lẹ́nu tító fi lọ sílẹ̀. Ó gbé ó dinú yàrá. Bóyá Fèyí rò wípé láìsí lọ pa Alábẹ́ tútù láti wá kún un lọ́wọ́ kí wọ́n lè fi tipátipá kí o mọ́lẹ̀ ní o, Ọlọ́run ló yé o. Ṣùgbọ́n nígbà tí láìsí ó fi gbèsè ń dọdé, ọ̀nà Fèyí ò wínrìn. Bí àparò ké ẹ̀fọn ti fẹ́, Fèyí ti lọ. Abẹ́rẹ́ ti lọ, ọ̀nà okùn ti dí. Bọ̀bọ̀ ló sì kù tí láìsí ń wò. Láìsí ronú lọ gbárí. Bàbá oníbàbá àti Ṣẹ́gun nìkan ródóródó ló kọ ẹlẹ́kìrì. Ìtékété ni ọ̀jẹ́ kó wọ́n tẹ̀lé wọn o. Ìtékété ọ ni òsì wá jọ yé o. Apètá ìta ọ̀jẹ́. Akoro orò ọ̀fọ́hùn. Gbogbo wa ló ń wá já sí pàbó. Bí eré bí àwàdà. Fèyí sì lọ mọ́ òun lọ́wọ́. Ọmọ yìí mà kókó gbọ́n o. Àfi bí ìtàn kan tí àwọn máa ń sọ ní oko láyọlẹ̀ lọ́dọ̀ ọmọ. Ńgbà tó ń wà lóko ló, ìyá kan fẹ́ rí kọjá odò kan sí òdì kejì.
ṣùgbọ́n ẹ̀rù ń bà á torí kò mọ bí odò ọ̀hún ṣe jìn tó bí ó ti ẹ̀rù tara rẹ̀ ó ń ro tọmọ rẹ̀ kékeré tọpọ̀n sẹ́yìn níbi tó ti ń ṣe iyèméjì ló ti ṣàdédé rí bàbá ọ̀hún tọwọ́sọ funfun tó sì fi ìsáwùrú sí ìlẹ̀kẹ̀ sọ́rùn. arábìnrin tí bọ́ọ̀ fẹ́ kọjá ni kọjá kò séwu odò kẹsẹ́kẹsẹ́ ìlọ wá ń sá fún kòkò kó jìn ara fún obìnrin yìí torí ìrísí bàbá yìí àti ọ̀nà àrà tó gbà yọ sí i. arábìnrin náà sẹ́rí bẹ̀sẹ̀ ó padà sọ́nà ibi tí ń bá bọ̀ bó ṣe pẹ̀yìn rà lọ́gbọ́ tí bàbá bú sẹ́rìn gbaragada tó ní Abiamọ mojú kò bódò lọ. wíwẹ̀yìn tí ó wẹ̀yìn ó rí tí bàbá dìbò lulẹ̀ tó sì di omi àti odò ló dèèyàn tí wọ́n ẹni tí yóò gbé lọ fèyí lọ mú un lọ́wọ́ po Abiamọ mojú kò bódò lọ ẹgbọ́n náà o ǹjẹ́ fèyí lè so tó mọ́ báyìí òun sì torí ìgbádùn ọjọ́ kan ṣoṣo sọmọ ròdòròdò inú òun ṣẹ́gun náà òun sì sọ fèlè ọ̀kan àbọ̀ nù náà òun ò rí náà fèlè ọ̀kan àbọ̀ ló sì ti sọnù yìí báyìí náà la parí orí karùn-ún ìwé aládùn ní àparí inú látọwọ́ ẹ̀gbọ́n mi àgbà nínú òǹkọ̀tàn ọ̀jọ̀gbọ́n òǹkọ̀wé Kọ́lá Òní pẹ̀lú ògo àti agbára Ọlọ́run orí kẹfà láti tẹ̀ síwájú láìpẹ́ àkọlé tí ń bẹ ń bẹ àgílẹ́ntì ló mú títí ìgbà náà ẹ má gbàgbé láti subscribe sí chánẹ́ẹ̀lì yìí Àwíkóńkó TV. bákan náà bẹ́ẹ̀ bá ní nǹkan pàtàkì tẹ́ fẹ́ kájọ sọ ẹ já sọ̀rọ̀ lórí WhatsApp +234 904 851 9362. bákan náà ó ní ti Àwíkóńkó broadcasting tutorial pẹ̀lú ògo Ọlọ́run á bẹ̀rẹ̀ nínú oṣù kẹjọ ọdún tá a wà yìí 2022 lágbára Ọlọ́run náà làwọn èèyàn láǹfààní láti máa wọlé wá lọ́kọ̀ọ̀kan èjèèjì láti bẹ̀rẹ̀ ẹ̀kọ́ wa ní pẹ̀rẹ̀ o. bákan náà ìtẹ́fẹ́ kọ́ ọmọ yẹn sọ èdè Yorùbá kí wọ́n gbé èdè Yorùbá jinlẹ̀ pápá. ẹ̀yin tẹ́ ẹ̀ sí lórílẹ̀‐èdè Nàìjíríà tẹ́ wà lókè òkun ayé ń bẹ láti bí ọmọ ọdún 4-5 lọ bẹ́ẹ̀ Yorùbá lọ wọ́n bọ̀ wọ́n ní kékeré ni mùsùlùmí ti kọ́ ọmọ rẹ̀ lẹ́sìn àti pàápàá ọmọ tí ó dàgbà jásàmú kékeré ni wọ́n ti jẹnu wọn sámúsámú lọ. ẹ láìkì kẹ́ fọ́lù péèjì mi lórí Facebook Àwíkóńkó TV ẹ wá èdè Yorùbá TV ọ̀nbẹ̀ǹbẹ̀ o à ń ka àwọn ìwé aládùn náà níbẹ̀ àwọn ọmọkùnrin ẹ̀yin tẹ́ wà níkànnì yìí ká fi máa ṣàgbéjára lẹ́ẹ̀kọ̀ọ̀kan náà ni ó mú mi máa kà á ní àyín èdè àti àṣà Yorùbá ò ní wọ mi ẹ bá mi sọ̀rọ̀ lórí WhatsApp nìkan +234 904 851 9362 +234 904 851 9362. èdè àti àṣà Yorùbá ò ní wọ mi orílẹ̀-èdè Yorùbá ò ní dàrú ìlú ẹnìkọ̀ọ̀kan wa yóò tòrò mẹ́nẹ́mẹ́nẹ́ bí omi àfòwúrọ̀ gbọ́n ájú wa ṣe o. Àwíkóńkó broadcasting tutorial we are citadel of learning tó bá fẹ́ kọ́ bá ṣe ń gbóhùn sáfẹ́fẹ́ production presentation technical and marketing. Àwíkóńkó broadcasting tutorial Ilé-Ifẹ̀ ìpínlẹ̀ Ọ̀ṣun ló wà o. Oh yes, you cannot afford to be a mediocre as a broadcaster. Not so good, not so bad. Pèdèpèdè gbọ́dọ̀ gbógede kó gbólóhùn kó ní àgbékalẹ̀ tó nítumọ̀ tó jẹ tí ń gbèsè láì mọ̀mú lòmú fòlòlò fọ́ọ̀n tó bá yá. Ló fi yẹ kó o gba fọ́ọ̀mù báyìí láti kọ́ bá a ṣe ń ṣe ní Àwíkóńkó broadcasting tutorial Ilé-Ifẹ̀ ìpínlẹ̀ Ọ̀ṣun. Níbi tí wàá ti kẹ́kọ̀ọ́ gba ìmọ̀ ìjìnlẹ̀ tó kún rẹ́rẹ́. Bá a ṣe ń gbọ́rọ̀ kalẹ̀ látẹnu àwọn ọ̀jẹ̀mí pèdèpèdè lórí rédíò àti tẹlifíṣọ̀n. Adequate equipment for radio and TV programs in a permanent classroom and studio. Bá a ṣe ń ṣe dé bẹ́ẹ̀ la nílé gbígbé bọ́dìn fáwọn tó fẹ́ bẹ́ẹ̀. Bóyá kì í ṣe Ifẹ̀ nípínlẹ̀ Ọ̀ṣun ni wọ́n ń gbé. Kò sí ìyọnu ìrọ̀rùn ló bá dé o. Àwọn akọ́ṣẹ́mọṣẹ́ olùkọ́ máa kọ́ ẹ bá a ṣe ń lo console, technicality, productions, presentation and marketing. Tó o bá ti wá pegedé lẹ́yìn tó o bá parí. Àwíkóńkó broadcasting tutorial ló tún máa recommend yẹ fún rédíò tàbí television station tó ń fẹ́ ẹ̀bùn rẹ̀. For you to be outstanding, enroll today at Àwíkóńkó broadcasting tutorial Ilé-Ifẹ̀ Ọ̀ṣun State and become a professional in no time. 10,000 naira péré ni wàá fi gba fọ́ọ̀mù wọlé láàrin oṣù 3 sí 6. ẹ̀bùn yẹn máa hàn dé. ìwọ náà máa di gbajúgbajà láwùjọ agbóhùnsáfẹ́fẹ́ gbà bẹ́ẹ̀. Àwíkóńkó broadcasting tutorial Ilé-Ifẹ̀ ìpínlẹ̀ Ọ̀ṣun ló wà o.